sì máa wò mí wàá mọ̀ nǹkan kan ṣùgbọ́n gbà tẹ́ ti sọ fún mi náà ìyá mi ti dàgbò àtúgún ọbẹ̀ mi dà àtúnṣe èmi ò níbi ọ̀kan tí wọ́n lọ mọ́ o. lajú rẹ sign your face má tẹ̀gò má nàgẹ̀rẹ̀ jẹun sókè. àsọkọ ọ̀run ni Gbádébọ̀ jẹ́ sí Lábímpé wọ́n ti ṣe ìyàwó gbẹdẹmukẹ́ wọ́n wá jọ sùn lójú oorun nìkan ni mi ò mójútó Ọlọ́run kan fi hàn mí pé ibi ilé lóbi oṣù. ńgbà tẹ ìsàròbó bá Lábímpé ó yẹ ká làwọn ò ti lè yé yín sí àmọ́ pé tẹ̀yìn bá lálàá lójú oorun tẹ̀yìn bá wọṣọ tuntun rìn gidi àpẹẹrẹ pé èèyàn fẹ́ kú nù. Sìmọ́ra wo lójú àláhùn ọkọ mo ti ń bọ̀ ò tó ní wọn fọkàn sí pé wọ́n ti ẹ̀sìn ìyàwó aṣọ mi gan ti ya wẹ́lẹ́wẹ́lẹ́ játijàti àṣeyàn gbọ́dọ̀ wọ àárẹ̀ ìlú pàápàá. àti gbọ́ pẹ́yìn ọ̀bọ̀n múra ṣe bẹ́ẹ̀ ìyàwó múra àtọkọ. mi ò wò wọ́n tààrà àfi bí ìgbà tẹ́ pé inú oko ni a wà tí wọ́n ti ń ṣe ìyàwó. àpẹẹrẹ nǹkan burúkú ni sẹ́mi pípa mi yẹn rò pé gbígbé owó tútù owó. gẹ́gẹ́ bí ìtàn tí mo bá lọ́wọ́ àwọn bàbá mi igi gbígbẹ ilé wa mo ní sábà owó jù igi tútù òwò rí torí wọ́n ń fìdí wọn rinlẹ̀ pẹ̀lú omi dáadáa nígbà tí wọ́n bá gbé wọn. rí sọ ṣùgbọ́n orí ẹnìkan ni ó ti bẹ̀rẹ̀. yóò pẹ́ kì í ṣèràn yìí àwọn igi tútù tọ́ra rí wọn lé wọn ò ní wó. sí àmọ́ pé tẹ̀yìn bá lálàá lójú oorun tẹ̀yìn bá wọṣọ tuntun rìn gidi àpẹẹrẹ pé èèyàn fẹ́ kú nù. sí àmọ́ pé tẹ̀yìn bá lálàá lójú oorun tẹ̀yìn bá wọṣọ tuntun rìn gidi àpẹẹrẹ pé èèyàn fẹ́ kú nù. sí àmọ́ pé tẹ̀yìn bá lálàá lójú oorun tẹ̀yìn bá wọṣọ tuntun rìn gidi àpẹẹrẹ pé èèyàn fẹ́ kú nù. ẹ jẹ́ kí n kó ti máa fún ẹ jẹ́ kí n kó ti máa náwó máa ṣe ọgbà máa ṣe ọgbà ẹ̀mí mọ̀ báyìí lọ. báwo ni ìyàwó ló sì ká ló sì hospital náà ti máa bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹ̀ tèmi náà bá sì gbà máa jókòó tì mí alẹ́ mi náà jẹ bẹ́ẹ̀ délé ní kí wọ́n á gbé kan bí kí wọ́n á gbé wọ́n yà ṣó ti kú ní òde ó ní kí n ṣáà pé. Hello. La ilaha illallah Muhammadur Rasulullah. ọmọládùn fẹ́ lọ sí abòmínà nù o Mọ̀nsúrátù omi dínà àríkẹ́ ó fẹ́ lọ
ó dá agbára òjò ọmọládùn dá agbára òjò kò yálé mọ́ o kò yálé mọ́ o bí ẹ̀gbọ́n owó lẹ́mí ọmọ ènìyàn rí o lójú ikú. olódodo bá kú kọ́tà máa ṣe yọ̀. ọ̀tá máa ṣe yọ̀ o. bẹ́ẹ̀ ni rere bá kú kọ́tà máa ṣe yọ̀. ọ̀tá máa yọ̀ máa yọ̀ máa yọ̀ máa yọ̀ o. irú orí wọn kò sùn nínú ilẹ̀. ó kígbe ẹ̀san. ó kígbe ẹ̀san ó ń ké tantan lóhùn rárá ọmọládùn ó ń kígbe ẹ̀san àmọ́ tọlọ́run lẹ̀san o. ikú lalákòóso ẹ̀mí o afẹ́fẹ́ ikú ti fẹ́ ó ti gbẹ̀mí àtùpà mo ń bọ̀ wá dákun jẹ́ ń dúró dágbére òsì ò bọ́lọ́jọ́ bá dé ọ̀pá àgbédání o tẹ̀yìn lójú o Mọ̀nsúrà ọmọládùn ó di gbére ọmọládùn Kẹ́ńkẹ́lẹ́wù ẹni mi àyànfẹ́ wa àyànfẹ́ afẹ́ o ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ọ jẹ̀dá lọ. ọmọládùn 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 ọ̀run aràn sí ni. ọ̀run sí ni. ikú má ṣe tẹ̀mí o. iṣẹ́ mi láṣẹ pé. àìpé iṣẹ́ kò lérè. àṣeyọrí ló ṣe kókó. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. bí mo bá parí iṣẹ́ mi. bàbá fayọ̀ pè mí ṣàgó. ikú ni o ikú ni ikú ló farúgbó sílẹ̀ o tó ń pèwé ikú ni ò jẹ́ kọ́mọládùn ó dúró parí iṣẹ́ o kí ló dé ọlọ́run mi ìwọ lóye o ọlọ́run mi ìwọ lóye o. lásìkò àwẹ̀ lọ́jọ́ Tuesday 2nd September 2009 ọmọládùn jẹ sààrì tán ó sùn padà kò pẹ́ ló bẹ̀rẹ̀ sí ní pòfolo tó ń pọ̀ haha ikú. káwí káfọ́ ikú pọ̀jù ọmọládùn dé. Mọ̀nsúrà olóhùn ò jẹun mọ́ ikú ló yọwọ́ ẹ̀ láwo ìyá òkìkí bòkèlè lọ́wọ́ ikú gbọ́ bẹ́ńlẹ̀ o. ọ̀sán kan kọ́rin o àwò rere àwòrán ọmọládùn mọ́ òórùn kan tàrí o àwọ̀nàwọ̀nà àwòrí àríkẹ́ lówùúrọ̀ kùtù àì bàbá SUWE bójú oyè wo tóun pẹ̀lú ọmọládùn gbẹ́jọ́ ń sùn o. ó paríkẹ́ o ìyá òkìkí ò dá lóhùn mọ́ o ọmọládùn sódì gbére náà nù sódàbọ̀ ọjà náà nù sówá dojú àláfírí o àfi bí ẹni jọ ni àfi bí ènìyàn jọ nìyàn. àwọn ọmọládùn ti dá láì níyà láyé mọ́ tani yóò sọmọ òkú ọ̀run lóore ijó àjùmọ̀jó bàbá SUWE pẹ̀lú ọmọládùn wá díjó òun nìkan ijó àjùmọ̀jó àwa pẹ̀lú ọmọládùn wá díjó àwa nìkan. Aluko
dárò. Àtúbánikẹ́dùn ṣó dára. Ṣó dára bẹ́ẹ̀ o. Òjò mi pa iyọ̀. Òṣìkà akéyò yáyò. Akéyò yáyò. 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 Òjò mi pa iyọ̀. Òṣìkà akéyò yáyò. Omi pa iyọ̀ o. Yáyò. Òjò mi pa iyọ̀. Orí yọ̀. Orí yọ̀. Òṣìkà akéyò Akéyò yáyò. 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 Òjò mi pa iyọ̀, orí mi yọ̀, orí má yọ̀ mọ́ oòrùn ń bọ̀. Àwáyé lọ òsì ó gbogbo wa la jàlùbùntù ní gbèsè ó, a ó san gbèsè ikú ò bọ́ lọ́jọ́ bá dé. Ẹ má fọ̀run yẹ̀dá o, gbogbo wa là ń lọ, gbogbo wa là ń lọ. Pé lágbájá ló ṣekú pa tàmẹ̀dò, làkàṣègbè lólu lámọrin bala ńlẹ́kùjà ṣekú pa tá ń wí. Àwa wí ni o. Ewé kan ò ní bọ́ lára igi k'Ẹlẹ́dùmarè má mọ̀ sí o. Ara mi ó di dandan, kìnní kan náà ló máa ṣe sábàbí fún kú ò bọ́ lọ́jọ́ bá dé. Èmi gbàgbọ́ wípé ọlọ́jọ́ ló dé bọ́ ọmọládùn o, ọlọ́jọ́ ló dé bọ́ ọmọládùn. Ṣùgbọ́n bó bá wá ṣènìyàn ló bá pa ọmọládùn ó kú o, ó kọ Ọlọ́run o, ó kọ Ọlọ́run ẹ̀san. Ró ọmọ ronú rẹ̀ wò. Ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa mọ́ ni o. Rere ni ẹ ṣe, ẹ má ṣe ká o, ẹ má ṣe ká o, rere ni ẹ ṣe. Nítorí ẹnìkan, torí ọ̀la, torí ọjọ́ àti sùn ni, torí àwòránjọ́ Ọlọ́run o. Bàbá dèbòdè àwòránjọ́. Ẹjọ́ ń bẹ lọ́rùn àwísunkún jẹ̀bi. Ẹjọ́ màmí bẹ lọ́rùn o àwírẹ̀rìn jàre. Àtàríwọ̀run mọ̀nà bí ẹni òní bẹ́ẹ̀ dé o. Òkú ló ń sunkún òkú o. Akáwọlé rí àmì sunkún ara wa. Ẹran ilẹ̀ ni mí, ẹran ilẹ̀ ni ó, ẹran ilẹ̀ ni gbogbo wa. Ọmọládùn ó dìgbà o, ó dìgbére. Ọmọládùn olóhùn ó jẹun mọ́ o, ikú ló yọwọ́ ẹ̀ nínú àwo tọ́ngànràn. Kẹ́ńkẹ́lẹ́wù olóhùn ó ṣàwàdà mọ́ o, ikú ló yọwọ́ ẹ̀ láwùjọ òṣèré o, ó dìgbà. Wọ́n sí paradise. Kábọ̀. Táwọn sọ̀rọ̀ wí. Kábọ̀. Lọ́jọ́ tí ọmọládùn darapọ̀ mọ́. Káàbọ̀ náà sọ lọ́jọ́ tọ́mọládùn darapọ̀ mọ́ wọn nílé ológo. Wọ́n bọ̀ sí paradise. Káàbọ̀. Làwọn sọ̀rọ̀ wí. Káàbọ̀. Káàbọ̀. Lọ́jọ́ tí ọmọládùn darapọ̀ mọ́. Lọ́jọ́ tí ọmọládùn darapọ̀ mọ́ wọn. Ọmọládùn ti darapọ̀ mọ́ àwọn tọ̀run. Bàbá Sùwé, Bàbá Túndé Omídínà ó gbà náà ní tìrẹ bá ọ náà nù o. Ó gbà náà ní o. Bàbá Sùwé tìrẹ bá ọ náà nù. Àmọ́ ẹ má fọ̀run yọ ọmọládùn mọ́ o, gbogbo wa là ń lọ. Ọ̀rọ̀ àpárá kọ́ ẹ má pẹ̀ gan, ẹ má yọ Bàbá Sùwé o. Tóníkálukú náà ló máa bá a lọ́jọ́ kan. Bàbá Sùwé ó gbà náà ni, ó gbà náà ni. Káwọ́ kúrò lẹ́rọ̀ o, gbà fọ́lọ́run ọba, gbà fọ́lọ́run ọba. Kì í dé bá ní ká yẹrí o, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa gbóhùn àdúrà sókè, ká máa bá Bàbá Sùwé ra wẹ́bẹ̀ sọ́lọ́run ọba. Kọ́lọ́run kó rẹ̀ lẹ́kún o, Ọlọ́run ni ó nomijé rẹ̀ nù ènìyàn kọ́ o. Bàbá Sùwé ènìyàn kọ́ o, ó yọ Ọlọ́run o, ó yọ Ọlọ́run ọba. Àgbélébù ńlá lè yí o fún Bàbá Sùwé. Ó yọ Ọlọ́run bí kò tilẹ̀ yé nìyàn, ó yọ Ọlọ́run. Bàbá Sùwé àmúwá Ọlọ́run ni, mo fi ọ sábẹ́ ìṣọ́ Olúwa. Ọba tó mí sí egungun gbígbẹ tó sọjí o, ilẹ̀ gbọ́rọ̀ Olúwa. Babátúndé Omídínà pé ní gbangba, pé ní kọ̀rọ̀ o. Àdúrà nígbà
ọmọládùn àdìwọ̀ ọmọládùn sùnre má sàsùn gbàgbé o má sàsùn para bójú wọlé wà àwọn ọmọ rẹ omi jẹ́ ojú ọmọ òkú ọ̀run ògbẹ́ o ẹ̀wọ̀ mi jí ẹkún lójú àbígbẹ̀yìn ọmọládùn ọmọ kékeré jòjòló àlímọ́tù omi dínà jòjòló ara ẹ dákun ẹ sọmọ òkú ọ̀run lóore ẹ jọ̀wọ́ ẹ sọmọ òkú ọ̀run lóore òkìkí omi dínà ó ń kígbe màmá mi dà ẹ jọ̀wọ́ ẹ sọmọ òkú ọ̀run lóore ọmọlára Karim ó ń sunkún ó ń sunkún àsùndákẹ́ ó ń ké rárá ó ń sunkún kíkorò ẹ sọmọ òkú ọ̀run lóore Jẹ̀lílì Karim ẹkún àsùn sínú àkọ́bí ọmọládùn rẹ o ta ló máa bá gbẹ́rù ẹrù yìí wúwo mélèé gbé Mújídà wẹ́lẹ̀ nìkan gbé bàbá Suwe o wẹ́lẹ̀ nìkan gbé àmọ́ ẹ ó gbà náà ni. Téèrù láṣọ ìwọ̀sùn ibojì Mọ̀nsúrà o ẹni parapara pẹ̀lú ewé ọ̀gẹ̀dẹ̀ láṣọ ìbora ìkẹyìn ọmọládùn yóò kàn ọ́ yóò kàn mí. Gbogbo ẹgbẹ́ òṣèré NTP Akwara Fẹ́rakò Prince Jídé Kòsọ́kọ́ Gábélù Adébáyọ̀ Sàlámì Rémi Ṣítà Bèmí Akwara Fẹ́rakò Ògògó Kúlódò Yínká Quadri Másọmọ́ Akwara Fẹ́rakò Fétí Àbálógún Mojíọlá Ìyá Rónkẹ́ Òṣòdì Òkè Ìyá Kíkẹ́ Yétúndé Wùmí Ṣẹ̀rí Ilẹ́ríkà Péjú Ògúnmọ́lá Ayálúwẹ̀ Rẹ̀mí Sùrùtù Lẹ́pa Ṣáńdì ẹ̀bùn ọlá ìyá igwe Bukira Ìtàdéwálé ẹlẹ́ṣọ́ bọ́ ń frejó ẹkún yìí pọ̀ o ìtú ọkọ̀ ọmọládùn láńkó parí olódò ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ akígbẹnu wọ fíríjì ẹ̀mbẹ́tẹ̀ kòyókòyó Saheed Òṣùpá Saheed Balógun akúdàrò gbogbo òṣèré o. tá a bá wá ń joyin tá a bá ń jàdó ká má gbàgbé o ọlọ́jọ́ adé bá gbogbo wa lọ́jọ́ kan òkú ló ń sunkún òkú o àkáwọ́ lórí àmì sunkún ara wa tara mi ni mo ro débẹ̀ o bókù bá kú o tóminú bá ń kọ mí tara mi ni mo ro débẹ̀ o tara mi ni mo ro débẹ̀ o tara mi ni mo ro débẹ̀ o ikú àpọ̀jù mi dé ikú àpọ̀jù ẹ̀ dé o ikú àpọ̀jù gbogbo wa dé lọ́jọ́ kan o ká máa rántí ikú bàbá ń joyin tàmí jàdo tara mi ni mo ro débẹ̀ o tara mi ni mo ro débẹ̀ o tara mi ni mo ro débẹ̀ o. nínú àwọn tí àwa náà fi máa ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá wọn ní ẹni tó gbẹ́lẹ̀ ló pòkú mọ́ ẹni tó ń sunkún ariwo lásán ló ń pa wàláhì tàláhì ìsúnmọ́bí láwọn ìsìláyọ̀. ṣe rí eléyìí tí àwọn àfa wa sọ yìí tó bá ṣe pé lóòótọ́ ó kàn jẹ́ pé àárínú tó bá ṣe pé lóòótọ́ ni kú èèyàn wa tí ó jẹ́ pé Ọlọ́run yìí ló dùn wá kì í ṣe pé ká máa forí dọ́lẹ̀ láti ní dọ́là bí kì í ṣe pé àdúrà ló kù tó yẹ ká máa ṣe fún àti sàrà. káyọ̀sí máa owó mi wàá mọ̀ nǹkan kan ṣùgbọ́n gbàtẹ́ ti sọ fún mi náà ìyá mi ti dàgbò àtúgún ọbẹ̀ mi dà àtúnṣe èmi ò níbi ọ̀kan tí wọ́n lọ mọ́ o. lajú rẹ sign your face má tẹ̀gò má nàgẹ̀rẹ̀ jẹun sókè. ìwọ náà ọba o rídí wàánu láàyè akubar lórí ẹ̀bọ̀ ìyàbọ̀ rẹ tó nípọn bí irin bí àwọn ẹsẹ̀ wà fi bò mí ọlọ́yà ti ìsìnkú rọ́gàdá mi kú ní mọ̀nkálí ìwọ náà wá sí kìjì àti mú mi mọ̀mọ́ fi wọ́n mi o bá a músẹ̀ ọlọ́run kú ẹ̀bọ̀ ọ̀tá bá a músẹ̀. ṣé mo sùrẹ́ra ni àbí mo fẹsẹ̀ kọ tẹ́ ẹ fi ń kíyà yín kọ́ pẹ̀lẹ́ ṣé oyún tó ní onígun ọ̀ ní òjèwọ̀ gan kó o lè fi ẹsẹ̀ rẹ méjèèjì kó o kúnlẹ̀ fólórí àfàìmọ̀ kọjá ọ̀kúnlẹ̀ rẹ̀ ọmọ nira. ìyá kò tí ẹ lè rí bí. ẹ wọ mo forí adébẹ̀yẹ dákun ẹ mọ̀ sanwó ẹ̀ mọ́. èyí tí mo wí wẹ́rẹ́ yìí ọ̀rọ̀ ti rọ̀ mọ́. ìyá mi ò bí ọmọ ẹ̀dá mo wí kan yìí. bọ́ọ̀lù ẹ̀ṣẹ́ sọ̀rọ̀ báyìí. ó dùn mí. ó dùn orí adé ẹ mọ̀ mẹ́sọ̀rọ̀ báyìí mọ̀ ìyá jálóje. ẹ wò ìyá ọlọ́run bẹ́ẹ̀ o. kọ́mọ dà fún yẹn lọ́rùn. ẹ fẹ́ sábà mọ̀ ìyá. òfò lẹ́jọ́ ṣe pọ̀. bẹ́ẹ̀ ṣe mọ rú kí ilẹ̀ wa ń wo
ẹ̀yin tá ẹ̀ fẹsẹ̀ kọ́ mọ́ tẹ́ fi gbogbo ara kọ́ àrùkí ni fún yín. yẹ máa ní sùúrù o. ká dá fún yàrá ìyá rẹ̀ àbí fún ọlẹ́pẹ̀ ni. ẹ̀ní gbà. olùpẹ̀mọ́pẹ̀ ẹ̀fúnni ẹ̀dá mọ́pẹ̀ fọ́rùn olùpẹ̀mọ́pẹ̀ ìgbájújú lórúkọ àápẹ̀kú ọ̀nà jùjù lórúkọ àápàrùn olùpẹ̀mọ́pẹ̀ ooo. Àjàní àbẹ́mi wọ́n ti pè ọ́ ọmọ láyà o àyà kù ọ́ báyọ̀ bá wà kù ọ́ ṣé orí ilẹ̀ pọ̀rípọ̀ngbá ńlá àwọn bàbá rẹ níbi tó wà tó ti fẹ́ lọ rí ku ẹ̀yìn bọ́ ọ bá fọ́jú inú sójú ìta rẹ náà tó fọ́ ni ojúlarí ọgọ̀ sọ̀rọ̀ tó sọ̀hún lémi. ṣé àgbà tán lẹ́yìn ni bọ́mọdé rẹ̀ ò bá tàn ṣe bó jẹ́ kó bá rọ̀ bá ṣe bó jẹ́ kó ọ̀rẹ́ àwọn àgbà sọ fún ọ pé igi ìdí òro tí ń bẹ ní ọ̀kan bẹ̀rùn ibẹ̀ nílẹ̀ ọba bálábà bá rẹ̀ dé. ọ̀kárì láì Sàálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ tí fọ̀bẹ́ ìbò làrọ̀ ìdí òro nílẹ̀ bàbá wa dé ọ̀kárì láì inú ló bí ọ̀hún ìjọ àánú bá sì bígi ní wọ́lu omi ìjọ àánú bá bọ́ mi náà nǹkan yóò gbégi lọ ni adéyí ìwọ àtọmọ rẹ ẹyọ ọyìn ẹwọ bí ọpẹ ìnílùú fún mi. kí ló ní ká ṣe. ẹbí ọpẹ lulẹ̀ fún mi. bí ọpẹ lulẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ. olórí ṣé ìtì baálé ṣe yìí ṣé ẹ lọ́wọ́ sí i. àjọrò ni sáré ńgbà tí wọ́n sọ fún mi wípé àwọn fẹ́ẹ́ fìfẹ́ hàn kábíyèsí kí ni táwọn lè fún ṣé báwa la ní ọmọ farayọ láì kò tí ì lọ́kọ ẹjẹ àfà fún wọn ẹ ṣeun. inú mi dùn sí o. ṣe rí inú mi máa dùn kí n bá irú ẹ̀yìn èèyàn gidi báyìí pàdé ṣe rí bí mo ti wọnú lẹ́ẹ̀kan tí mo rí pé èèyàn rẹ nìyí nítorí sáàsà nínú àwọn láńlọ́ọ̀dù lèyàn sanwó fún tí ó rí lẹ́gbà owó kàjọ lẹ́ni kò sí sí tẹ́yìn ó ṣe èèyàn fa kéèsì yọ́nà ọlọ́pàá àtúmọ̀ náwó ni lọ́kàbọ̀ náà ló tún gbẹ̀yìn ẹ̀ ṣùgbọ́n mo ti ń wò yí èèyàn dáadáa ní ọmọdún àbúsí nìyí ọlọ́run sì máa dúró tì yìí. tó ṣe tí bí ìgbà wọn pè wọn mọ́sálásí. Arẹwà dákùnrin wa mi létí bí mo ṣe máa pín ọ̀run sùn lọ́dọ̀ gbogbo yín kí n sọ fún láńlọ́ọ̀dù ọjọ́ tí mo bá wa sọ́dọ̀ rẹ̀ ní àyè. ṣẹ́ẹ̀rì ìyálé wa lónìí Monday Tuesday ọ̀dọ̀ ìyálé èkejì ni wọ́n máa ń sùn sí ní Wednesday and Thursday èmi ni mo ní Friday Saturday and Sunday gẹ́gẹ́ bí last wife. ayọ̀ mẹ́nu àsìkò tí mo wá àyè ní ilẹ̀ gbọ̀n ní ọjọ́ Jímọ̀ Saturday àti Sunday ní mo sùn lọ́dọ̀ rẹ̀ àyè. èmi lálọ́ọ̀dù èmi dààmú yìí yín máa ṣe ọ̀tún náà kékeré mọ́mọ́ yáwé rè rí gangan tẹ́ ẹ bá lọ sí Musin tẹ́ ẹ lọ béèrè mi wò wípé ta ló wà lẹ́yìn aládùn Musin wọ́n bá sọ fún yín kọ̀dọ́mọ̀ ní mi tẹ́lẹ̀ abẹ́rẹ́ mi mo ṣe rí ni ọmọ rẹ ni. àbí ọmọ mi. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ wọlé mi lọ bọ̀ yín fa wílé jùmọ̀ rẹ lọ yà sùnmọ̀ láyìn tẹ́lẹ̀ bá sọ. tí n bá fẹ́ mọ̀ kó o bínú lẹ́yìn tó o bẹ́wù ọ̀bọ̀ ṣòkòtò ọ̀bọ̀ dúrọ́sì ń dì wọ́n wà mọ̀ kó o bínú gbà. tọ́lú yẹn sì wẹ̀rẹ̀ ní. kó wàhálà mọ fàmàdàn tí mi dèrè èkó ńgbà mo sì dẹ́kun Ajégúnlẹ̀ mọ́kọ́ dé sí mọ́ Musin ó sì mọ̀ pé ń bá dé sájégúnlẹ̀ tó dé sí Musin bí wèrè pín sí ibẹ̀ ló dé sí òun tó bá ń gbọ́ ọmọ pupa ní Musin o a pè é nà ó là ẹ jẹ́ kí n bá wọn sọ o kán lè mọ̀ mi. yóò dà fún ọ wọ́n á padà wọ́n sí Musin kó o lọ bẹ̀rẹ̀ pé ta ló ń jẹ́ aládùn bàbá abílé ó ní eégún kan àwọn là ń tẹ̀lé eégún tí olúbà bẹ̀rẹ̀ sí ní lùlù ọmọ pé aláàdúrà fẹsẹ̀ kálẹ̀ ẹgbẹ́ ìwìrì ìbára ìwìrì káàkiri nígbà náà tèmi náà bá mi báwo ti ṣe èrè ni. ẹ wọ sọ yín bàbá olóyè ẹ wọ sọ yín ẹ fi ẹjú bàbá rẹ lọrùn sílẹ̀ ẹ wọ sọ yín. ẹ má bá ń bẹ yàn gbogbo wèrè tó bá ní ẹjọ́ tú palẹ̀ wọ́n bá sàlẹ̀ ẹyọ báyìí ni wèrè ló lẹ́mi kó ń bá dàn. lọ bẹ̀rẹ̀ mọ̀lẹ́bí ogun mọ̀lẹ́bí ló lè kú ọ̀láyọ̀ tí mo fi wá sí kò mọ́ kàn lẹ́kọ̀ọ́ ni. ìgbẹ́nu òṣìṣẹ́ ọ̀hún ẹ̀yìn ẹláyé ń rùn bí odò gẹ́gẹ́ nígbà tí ìbá ti àgbàdo mọ́dì yóò sọ lèdè lẹ́yà adìẹ náà ni ẹ̀bẹ́ ìlẹ̀ tara ìsìn yín tẹ́ ẹ̀ bá tara ìsìn yín kí làwọn aráalé fẹ́ rí yín fún sí ilé tẹ́ ẹ̀jìṣẹ́ jíyà fún dákun sísí mi tí n bá ń sọnù mọ́ èmi o níjọ́ ní ìtọ́ wá bá mi kí ló ní baálé mi máa ṣe fún ọ lóru lóru. ẹ bá mi bẹ̀ wọ́n torí Ọlọ́run kọ́yẹ́ kọlẹ̀kùn yàrá mi mọ́. ẹ mọ gbọ́n tí ń ṣẹlẹ̀ sẹ́rí ńgbà mi báyìí tá a bá jọ sùn pẹ̀lú bámúṣẹ̀ lóru ní déédéé bí aago 12 àbá aago 1 nígbà mi wọ́n kàn mọ̀ sí ní mọ́ nìgà ni wọ́n mọ̀ nìgà níjọ́ mi màá sáré jí pa bámúṣẹ̀ kí ni tí ń ṣe yí tẹ̀yìn gànìgànì yóò bá yẹn òun ṣe ṣẹṣẹ́ṣì o òun ṣe gbá òun ṣàwo ṣẹ́ẹ̀sì mọ̀ pé èèyàn lẹ́nu ọ̀rọ̀ ń bí ọ̀rọ̀ rẹ̀ nítọ́jú mi rí inú lẹ́yìn ní ẹ wò. nọ́ọ̀sì alábẹ́rẹ́. báwo ni iṣẹ́. àdúpẹ́ ma. pẹ̀lẹ́ díà.
ṣé òun gbúrò ọkọ ẹ? Bẹ́ẹ̀ ni ó sì pè mí láàárọ̀ ẹ̀. Ó pè ìwọ ní àárọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni ṣe ráyè o tó ti pe àwa nílé ìgbẹ̀yìn a lè lọ́sẹ̀ kan àwa la tún pè. Kí ló dé? Mẹ́ni kò mú wa bá ń jí. Àríṣẹ́ sójà ẹ̀yẹn àrífi kẹwọ́ ṣáá ni. So how is life? Thank God, ma. Really, my dear. Yes, ma. Tí ẹ̀gbọ́n mo ní pàtí kan. Pàtí yẹn dẹ̀ le. Mo dẹ̀ fẹ́ kó sinmi lọ. Fúnkẹ́. Ó ráyè mi báyìí. Ó rí dé olú báyìí. Àǹtí ọmọ mi ọkùnrin. Ó ní sùúrù. Mo ṣe sùúrù. Ẹ kú jókòó ẹ ṣé. Ẹ ṣé gan. Ẹ ṣé sùúrù. Iṣẹ́ wa iṣẹ́ mo lè bímọ náà. Ẹ wò mí ṣé mo lè bímọ ní ọdún mo sọ fún mo ní kó má fẹ́ ọmọbìnrin yìí kó má fẹ́ o ọmọ tí ó wà láti ilé eré tó lọ fẹ́ ní ọdún kó bá mi gbọ́ o ní ọdún kó bá mi ẹ wò mí o ní ọdún obìnrin ẹ̀dẹ̀ mi ó bá mi ó lérí fún mi ó pa mí lọ́mọ ẹ wò mí rọ o ẹ̀yà mi ọmọ mi o. Oníkálukú ló ní wákàtí tó dá. Alágogo ni kú bí wákàtí ẹ̀dá bá ti pé o bí ikú alágogo. Ikú lálágogo idẹ ikú onídàárà. Ikú bá ti wá lágogo yẹ kíni kan ò lè yẹ o. Dé yẹrí orí kú yẹ o. Alágogo bí wákàtí oníkálukú bá kẹ̀dẹ̀ ti pé ikú alágogo fún wa o bíkú bá ti wá lágogo yẹ kí nìkan ò lè yẹ o adéyẹmí kankan ò rí kú yẹrí o ọ̀yẹ̀kú kankan ò rí ikú ẹ̀dá yẹ láyé o irọ́ ló ń jẹ́ wá fàdán fòdìdẹ̀ sókúrọ̀ o ogun gbẹ́kúdẹ̀ kankan ò sí o ẹ̀tàn ni ẹni fáwọn agilintí ṣoògùn àìkú mọ̀bìyìn bá gilintí ó bá kú ṣẹ́ lè ráwọ́ ẹ̀ lò. Oníkálukú ló ní wákàtí tó dá. Kú má pa yí kan ò sí o. Alágogo ni kú bí wákàtí ẹ̀dá bá ti pé o bí ikú alágogo. Ikú alágogo dẹ̀ máa pa wá rèwerèwe. Ikú bá ti wá lágogo yẹ kíni kan ò lè yẹ o. Àìsàn ṣáá láríwò a ò rí tán lọ́jọ́ ṣe o. Àyànmọ́pin ẹ̀dá bá ti ṣe kúnlẹ̀ tá a yanjọ́ wíwálé ayé láyanjọ́ tá ó padà sálákejì o. Ó dìgbére o Mọ̀nsúrà Omídínà ọmọládùn kẹ́ńkẹ́lẹ́wù ọ̀run rẹ́rẹ́ o rẹ́rẹ́ o. Ó dẹ̀kun ti rere o. Rẹ́rẹ́ o rẹ́rẹ́ o ọmọládùn ó dìbò sàn o. Ikú tó pọ̀ ọmọládùn ló pa Rẹ̀mí Abíọ́lá. Òṣèré takuntakun obìnrin o award ló lọ gbà l'Amẹ́ríkà ni ò darí wálé mọ́ òkú rẹ̀ lárùn wálé o Rẹ̀mí Abíọ́lá. A ò rí ìyá alákàrà pè mọ́ ìyá alákàrà ìyàwó àìṣó pẹpẹ ìyá alákàrà á ti fojú kan Ṣọlá Ògúnṣọlá ọkọ rẹ̀ lálákejì. Ó dẹ̀bù ti rere o. Rere o, ó dìbò sọ. Rere o, dèbùté o. Rere o. Ìyábọ̀ mọ́mọ́, ìyá Jasco, ẹni mi ìyábọ̀ mọ́mọ́. Ó dèbùté rere o. Ó dìbò sọ. Ìyá ń wọ́n fòdìdí ẹni
ṣọ̀run àjíjà mi ìyá ìyá ń wò fòdìdí ẹni ṣọ̀run àjíjà mi kọ́lédowó ni mò ń dárò kọ́lédowó ọmọlókun ọmọlókun ọmọnídẹ́ ọmọ ní ó sin ní tún ní sin kọ́lédowó kú o kọ́lédowó mi ọ̀ṣọ̀rọ̀ òṣùpá o òṣùpá ọ̀ṣọ̀rọ̀. ó dìbò tí rere o. ó dìbò sọ o. ó dìbò sọ o. ọ̀ṣọ̀rọ̀ òṣùpá òṣùpá ọ̀ṣọ̀rọ̀ ní sinimá tí Kọ́lédowó bá mi ṣe gbẹ̀yìn o. Kọ́lédowó ó ti gbére. ó dìbùté o. rere o. rere o. ó dìbò sọ o. ilẹ̀ ń jẹ̀nìyàn o ilẹ̀ ń jẹ̀nìyàn ìyá mi lẹ́kọ̀ọ́ ilẹ̀ ti jẹ́ ilẹ̀ ń jẹ̀nìyàn ìyá mi lẹ́kọ̀ọ́ ilẹ̀ ń jẹ̀nìyàn o. ẹgbẹ́ wọn o ẹgbẹ́ wọn o. ẹgbẹ́ ìyá mi lẹ́kọ̀ọ́ lórí Ayajílẹ̀yẹ ẹgbàá gẹ̀rẹ̀rẹ̀ olórí nínú Olúwẹ̀rí máa gbójo Olúwẹ̀rí máa gbójo Olúwẹ̀rí máa gbójo ìyá mi lẹ́kọ̀ọ́ kò jẹ́ gbàgbé rẹ̀ o. dídùn 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 ní ìrántí olódodo dídùn ní ìrántí gbogbo àwọn akọni òṣèré tó fàyè yìí sílẹ̀ o. Aládé Aládé arọ́mi rẹ̀ Aládé ẹgbẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Aládé ọ̀rẹ́ mi yọ̀tọ̀ mi Aládé arọ́mi rẹ̀ mi Aládé Yọ̀mí Ògúnmọ́lá láńkà ọmọ Yọ̀mí mi Ògúnmọ́lá ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bìjà Yọ̀mí 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 mi Ògúnmọ́lá Yọ̀mí ó súnmọ́ mi pẹ́kípẹ́kí bí sọ́run omi jẹ́ bọ́ lójú mi kúrúkúrú lọ́jọ́ tí Yọ̀mí Ògúnmọ́lá lọ sọ́run. Bàbá aláràn dá bàbá aláràn bàbá kó bàtà dání o bàbá aláràn mi bàbá alágbó ó ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn bàbá aláràn mi nínú Lárìnlọ́dún bàbá aláràn mi dá ó ti kú o ó ṣe ó mà ṣe o ilẹ̀ ń jẹ̀nìyàn àwọn ẹni mi ti pọ̀ tán ti kú tán ti lọ ikú tó ń pọ̀ júgbà ẹni jọ́wé kọ́ ló ń pa mọ́ ni o ó ṣe ó ṣe ilẹ̀ mi jẹ̀nìyàn òkú òṣèré ti pọ̀ òkú òṣèré ti pọ̀ lọ́rùn Bísí Ògúndé aya bàbá Ògúndé Bísí Ògúndé ń ti location kan bọ́ sí location kejì láì mọ̀ pé ọlọ́jọ́ ti ń kànlẹ̀kùn o Bọ́lágadé àró onífìlà gogoro kú o ó ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn o ìyá ń gbá láìf bóyá lẹ́mọ̀ pọ́ ti kú ìyá ń gbá láìf obìnrin rere ìyá rere amọ́lẹ́wà lolo amọ́lẹ́wà bí ọjọ́ ìyá ń gbá láìf ó ṣe Ọ̀ṣun Òṣogbo ló ti dúró tì mí gbẹ̀yìn nígbà Olúwẹ̀rí máa gbóòjò ìyá ń gbá láìf ó dàbọ̀ o mo rántí rẹ o. Kókó ń sáré kú nínú village headmaster Kókó ń sáré o òkú òṣèré ti pọ̀ lọ́run o bí mo ṣe ń ṣèdárò àwọn òṣèré tó kú láìpẹ́ n ò jẹ́ máa ṣèrántí àwọn eléré tó ti tó bí ọdún 5 sí 9 mẹ́wàá tán ti kú o Fúnmi Martins màmá mi dé ó ṣe Fúnmi Martins obìnrin rọ̀gbọ̀dọ̀ Fúnmi Martins Bímpé Adékọ́lá ìrètí ògógó ẹkú ìrántí Bímpé ìrètí Yínká Quadri Abẹ́láńre ọdún Ifákakọ ṣẹ̀kú ìrántí ìrètí.
ṣe rere bá bá rántí àìsàn ká máa ṣàdúrà ká máa rántí ọjọ́ tá ó sùn tá ò ní jí mọ́ o sínú òdìlẹ̀ lẹ́yìn aṣoṣù jẹ tákùkọ gàgàrà yóò kọ lẹ́yìn ọmọ ẹ̀dá wọn ní lámọrin ti kú lámọrin ti lọ ọrùn dáadáa o má kánjú mọ́ o gbogbo wa là ń bọ̀ o èmi tí mo ń kí gbogbo àwọn ẹni mi tó ti kú èmi náà yóò lọ lọ́jọ́ kan ìgbà tásìkò ni mi ò mọ̀ o ìwọ náà yóò lọ lọ́jọ́ kan o ikọ́ ni ó jorí ilẹ̀ ni ó jẹ̀dọ̀ arẹwà ọmọge bèbí yóyò black ebony ìdí tẹ́ ẹ kó bèbè tẹ́ ẹ kó lẹ́kẹ̀ sí bọ́lọ́run ọba fẹ́ o ilẹ̀ ni ó fi jẹ́ ṣìkìṣìkìṣìkìṣìkì ilẹ̀ yóò fi jẹ́ ìwọ ọkùnrin rọ̀gbọ̀dọ̀ tibí yẹn tó fi ń ṣàkọ kiri o bọ́lọ́jọ́ bá dé ilẹ̀ yóò fi jẹ́ o Gani Fáwẹ́hìnmí senior advocate Gani Fáwẹ́hìnmí ó di gbére o ó dàbọ̀ o Gani Fáwẹ́hìnmí akọni níwájú adájọ́ àjọ ń ṣàlùtà ní bàbá tí ń wo bàbá níwájú àwa ń tẹ̀lé bàbá Gani Fáwẹ́hìnmí lẹ́yìn Fáwẹ́hìnmí ó dìgbà o. Gani Fáwẹ́hìnmí mo mọ̀ wípé o ti ń rí open case Abíọ́lá lórí June 12 pẹ̀lú Abacha bá mi defend Abíọ́lá dáadáa lọ́rùn níṣojú Abacha. Babangida onígbàgbé rẹ kò ní gbàgbé rẹ Ọbásanjọ́ onígbàgbé rẹ ìjọba Nàìjíríà onígbàgbé rẹ o agbẹjọ́rò lọ́ọ̀yà gbogbo mẹ̀kúnnù Gani Fáwẹ́hìnmí ó dìgbà o. Orlando ọwọ́ bàbá kẹnẹrí Orlando ọwọ́ ó dìgbà Sànní Òkòsùn Sànní Òsídì Òkòsùn ó dìgbà o Oliver the Coke ó dìgbà o Ìyábọ̀ ọmọ Sànlé ẹgbẹ́ Fúnma àwọn ń ṣe ìrántí rẹ o ó dìgbà o Ìyábọ̀ ó dìgbà o. dídùn ní ìrántí olódodo 2009 ló pọ́dún márùn-ún tí bàbá rà fàyè sílẹ̀ o bàbá rà erùpẹ̀ ènìyàn erùpẹ̀ tí ó padà dérùpẹ̀ o nǹkan bẹ̀ láyé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà ẹgbàgbèje ń ṣẹlẹ̀ ní dúníà nǹkan bẹ̀ kọ́lá Ọláwùyí nǹkan bẹ̀ Gbẹ́ngà Adébóyè fún ọtọ́ alábẹ́fẹ́ tọ́ba ọ̀pálẹ́yẹ àgbàgbé yóò kúlíwò aláwù mẹ́ta fòkú ọ̀run o ọba òkè kó foríjò òkú ọ̀run gbogbo àwa tá a kù láyé o Èdùmàrè má jẹ́ aráre kú ọba òkè má jẹ́ akú pẹ̀sìn o má jẹ́ akú rírè wèrèwé o. dáwọ́ dúró Elédùmarè dáwọ́ dúró àwa dáwọ́ ikú òjijì dúró ayé dùn o ayé dùn. Ayé dùn, ó mà dùn, ayé dùn, Ọlọ́run fòpin sí ikú òjijì, ìṣọ̀rẹ́ṣọ̀ wá, ọlọ́jọ́ òní o, bàbá ò má jẹ́ fọjọ́ lọ́jọ́ lọ. Ta ń fẹ́ kú, ta ní kú kan, ta ní ò ní kú. Mákànmákàn ṣáà ní kú, kò sẹ́ni tí ò ní lọ, àwáyé ikú mà sí, ọ̀run àrè má bọ̀, ikú lálákòóso ẹ̀mí wa. Ayé dùn, ayé dùn, ayé dùn, ayé dùn, Ọlọ́run fòpin sí ikú òjijì, ìṣọ̀rẹ́ṣọ̀ wá, ọlọ́jọ́ òní o, má jẹ́ fọjọ́ lọ́jọ́ lọ. kẹ́sì máa wò mí wàá mọ̀ nǹkan kan ṣùgbọ́n nígbà tẹ́ ti sọ fún mi náà ìyá mi ti dàgbò àtúgún ọbẹ̀ mi dà àtúnṣe èmi ò níbi ọ̀kan tí wọ́n lọ mọ́ o. lajú rẹ sign your face má tẹ̀gò má nàgẹ̀rẹ̀ jẹun sókè. èmi ọ̀wá ní fọ́ọ̀lẹ̀ túkọ̀ wò mo fẹ́ fi ọwọ́ mi túrò nídìí rẹ̀ ni. ẹsẹ̀ mi sọ ẹ̀dàpọ̀ ẹsẹ̀ jẹjẹrẹ ẹ fi mí lẹ̀ ẹ̀dàpọ̀ ẹsẹ̀ mi. kèé sọ́ba nìkan ní bá lóhùn. ṣé wọ́n fi sí ọ ni wọ́n fi ẹ́ ṣépè wọ́n èsì ọ ni má wulẹ̀ lọ. kò yẹ kẹ́ ẹ lè sá lọ léèbù kó léèbobo onígun káàgùn kò nǹkan tí èèwù wọn àbítẹ́ni ẹlẹ́ni. ṣé bí wọ́n lo ọmọ ìyẹn tó sì mọ iye ọjọ́ parí iṣẹ́. èmi ọmọ yìí. kò ìbáṣẹ́ débì kan. èmi ọmọ yìí rẹ
bàdé bí n pé wo lọ sọ ara rẹ o má sọ mí lẹ́nu ládùúgbò o ṣé ó dà lórí ẹ̀kọ́ ojú orúnkún ni àbí wọ́n fi ọ́ ṣépè jẹ́ pé ìwà gbọ́dọ̀ fojú kóbi bá wọn lọ́lẹ̀ ń lọ wo bọ́ mi lépo ń lọ wíwo àwọn olóbì gangan wọn gbọ́dọ̀ kọjá hàn ẹ́ ṣé wọ́n mọ̀ kóbi sá fún yín ládùúgbò ni. ṣé ọmọ polóyè ni mí ṣé bólóyè náà bá balẹ̀ nǹkan só léèwọ̀ ni. tí wọ́n bá bí ni wọ́n lọ bọ́ba ọba tẹ́ ẹjọ́ ń bọ́ lórí gbogbo nǹkan wọ́n fúnra mi lọ́ba tẹ́mi àti ọjọ́ pọ̀ tí ò ní dánú hàn ẹ́. ọmọ tí ń rí ọmọ ọmọ pọ́ ká láà tó yìí o. kò sí ní kámilá. àṣírí ìwọ worú ọjà tó ń ta ògùsọ̀ ló ń tà ẹlẹ́dàá rẹ̀ sì bá mú rẹ́gí wá wo ọmọ tí ń ta ọ̀lẹ̀ oníròdòròdò ìwọ náà wò mọ́ ǹjẹ́ ká àárín ara wọn kọ̀ sẹ́ lómi. ẹ bá ọmọ pọ̀ ògùsọ̀ mọ̀ ń tà ò tó fẹ́ mi eré gbogbo tí ìbọn ọmọ gbá ní díẹ̀ ò tó. ìwọ náà wà kọ̀yìn sí rẹ̀ wo bó ti tẹ́bí ilẹ̀ agboolé ìwọ náà wà hàhámọ́ ìdí tó gbé ara ọmọ ni ó ti rí lára yan ìwọ wo ètò ọmọ òwúrù lọ́hùn èèyàn lè jarun pa ó lè soríṣiríṣi eré tó bá hùn nígbà mi olúwa rẹ̀ ó tà kàkà nígbà mi olúwa rẹ̀ ó kàkó bó ti wọn oníkàlùkù olúwa rẹ̀ ó ṣe lórí rẹ̀ ẹran àbùnbù tán ni. bí wọn náà máa ń pọ̀ bí mi ń bàjẹ́ àwọn náà tún mi ṣe bí rẹ̀ ẹ bẹ́ẹ̀ nífọ̀kànbalẹ̀ nù lè rẹ̀ ní bọ́ọ̀ mọ́ tẹ́lẹ̀ rẹ̀ tó fẹ́ mi. ìwọ náà wà rí i pé ilẹ̀ rẹ̀ ó ti dilẹ̀ rọ̀fọ̀ tó o bá sì rọ ọmọ tí ń lọ yìí ó sì kára mọ́ra ó sì ṣe fúrufúru. olùgbẹ́dẹ́ àfọyín papọ̀ wo lórí burúkú olóṣì ilé tẹ̀mí dilẹ̀ ọ̀rọ̀ fọ̀. bẹ́ẹ̀ ni. kò sẹ́ni tí ó gbẹ̀rẹ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀ mọ sọ. ìyá ayé. ńlẹ́ o. bí kú bá gbàgùtàn náà lọ́wọ́ yín kọ́. àyìn kò wá tí ìyá àjọ dàgbà ní tó o bá kú lónìí wọn kù tí ọ lọ́la ni. sọ mínú jákẹ́ lomi orí he. kẹ́mi ọ sọ bẹ́ẹ̀ ni. kí ló kù lára ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo sọ mo sọ́nù ọdẹ búkú olùsẹ́yà ìbò sí o ìbò sí o ọ̀rọ̀ mọ ẹwọ́ mọ kútùpà ìwọ ọmọ nǹkan tí ń sọ olè aládàáni kan jẹ ọ̀fọ́n ó ti mọ bó ti rí yóò kú bẹ́ẹ̀ olùsí. káyọ̀sí máa owó mi wàá mọ̀ nǹkan kan ṣùgbọ́n gbà tẹ́ ti sọ fún mi náà ìyá mi ti dàgbò àtúgún ọbẹ̀ mi dà àtúnṣe èmi ò níbi ọ̀kan tí wọ́n lọ mọ́ o. lajú rẹ sign your face má tẹ̀gò má nàgẹ̀rẹ̀ jẹun sókè. BAYOWA Films and Records International